kàyéfì lèyí jẹ́ o. Wàhálà lẹ́yìn ikú wòlíì àti olórin ẹ̀mí Mọ́rẹ́níkẹ́jì Adélékè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Egbin Ọ̀run tó gbẹ̀mí mì lọ́jọ́ 28 oṣù kẹrin ọdún 2024 lẹ́yìn àìsàn ráńpẹ́. Ikú rẹ̀ mì ayélujára tìtìtì tó bẹ́ẹ̀ tí ò fẹ́ sí ẹnìkan tí ò gbọ́ nípa rẹ̀. Erinwo àjànàkú sùn bí òkè, ṣebí wọ́n ní ìsinmi ló kàn lẹ́yìn ikú ni. Àmọ́ rògbòdìyàn láàrin ẹbí olóògbé àti òṣìṣẹ́ rẹ̀ lórí bí wọ́n ṣe ogún rẹ̀ kò fún àwọn ènìyàn nísinmi o. Àbúrò olóògbé Àmúdá Àgbékẹ́ fi ẹ̀sùn kan Àríkẹ́ òṣìṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wípé ó fún ẹ̀gbọ́n òun ní májèlé jẹ. Bẹ́ẹ̀ làríkẹ́ náà ní àmàlà tí Àríkẹ́ fún ẹ̀gbọ́n rẹ̀ jẹ ló rán lọ sí ọ̀run alákejì láláì ní fọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ ti délé ẹjọ́ o lórí ẹ̀sùn ìfipágbà ogún táwọn ẹbí olóògbé Egbin Ọ̀run fi kan Àríkẹ́ òṣìṣẹ́ Egbin Ọ̀run nípa ìjọ̀wọ́ ogún olóògbé àtàwọn ọmọ rẹ̀. Bákan náà wọ́n fẹ̀sùn kàn pé ó ta ọ̀kan lára wúrà olówó iyebíye ẹ̀gbọ́n rẹ̀, ó sì ní òun fi owó rẹ̀ tún ojú orí olóògbé ṣe kó lè jẹ ojú ní gbèsè. Lára àwọn awuyewuye tí à ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára tí ò tí ì fìdí múlẹ̀ nípa bí ìjọba ṣe gbé ẹsẹ̀ lé ìdámẹ́wàá ogún Egbin Ọ̀run, wọ́n sì sún ìgbẹ́jọ́ títí di ìgbà tí à ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára tí ò tí ì fìdí múlẹ̀ ni pé ìjọba ti gbé ẹsẹ̀ lé ìdámẹ́wàá ogún Egbin Ọ̀run, wọ́n sì sún ìgbẹ́jọ́ títí di ìgbà tí agbẹjọ́rò rẹ̀ yóò fi rí ìwé ẹ̀rí lórí bí olóògbé ṣe pín ogún rẹ̀, nítorí àwọn kan ní ọkọ rẹ̀ ló pín gbogbo ogún rẹ̀ fún, nígbà tí àwọn kan ní Àríkẹ́ òṣìṣẹ́ rẹ̀ ló fi ṣe alákòóso ogún rẹ̀, tó sì ní kó tú àwọn ọmọ òun yọrí débi tó láàmẹ̀, débi tí wọ́n fi milẹ̀ tìtìtì tí wọ́n fi làmìlaka. Bóyá bẹ́ẹ̀ ni o, bóyá bẹ́ẹ̀ kọ́, ilé-ẹjọ́ ti béèrè fún ìwé ẹ̀rí lórí bí olóògbé ṣe pín ogún rẹ̀. Títí di ìgbà náà kò sí ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ogún olóògbé Mọ́rẹ́níkẹ́jì Egbin Ọ̀run. Mọ́rẹ́níkẹ́jì Egbin Ọ̀run jẹ́ ọmọ bíbí ìlú Òkè Igbó ní ilẹ̀ Olújì ní ìpínlẹ̀ Oǹdó. Ó tẹ̀dó sí agbègbè Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí ilé ìjọsìn rẹ̀ wà tó sì ní ọ̀pọ̀ dúkìá lágbègbè náà. A bí Mọ́rẹ́níkẹ́jì Egbin Ọ̀run ní ọjọ́ 10 oṣù kejì ọdún 1985. Ó fi ìgbà kan lọ́kọ ṣùgbọ́n wọ́n pínyà lẹ́yìn ìbágbé ọdún 7 ní 2019. Ọlọ́run fi ọmọbìnrin méjì ta lọ́rẹ. Ènìyàn pupa ni, ó ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti díẹ̀. Mọ́rẹ́níkẹ́jì Bàsíré Adélékè jẹ́ ẹni ẹ̀mí, olùfúnni, afúnnimáwọ̀bẹ̀ àti olórin ẹ̀mí. Tó kì í dùn kó pọ̀. A ní rí jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọdẹ́mọ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé o. Ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.